وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعدده وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بإبز إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. الحمد لله. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم.
Bismillahir Rahmanir Rahim. Tí àwa jàmá tá a bá fura ẹ rí i pé kó tó di pé a bẹ̀rẹ̀ tafsiri níbi tá a bá kéwú dé àwọn àfáà wa Jánásì wọ́n a máa ké àwọn ayatul Qur'an kan àwọn àyà tó ń ké wọ̀nyí nǹkan kan ṣoṣo ní tọ́ka sí ẹni ó bá ṣe dáadáa ó ṣe fórí ààrẹ ẹni ó sì ṣe kan yòókù ó ṣe fórí ààrẹ bàbá ń ké Kùránì bẹ́ẹ̀ bá gbọ́ tí wọ́n ń ké Al-Qur'an ẹ̀dẹ̀tí ẹ má jẹ́ kí ṣàìtánù gba làákàyè ẹ gbọ́ ẹ sì dákẹ́ bó bá wu Ọlọ́run la'allakum tuflihun. Wa idha quri'a al-Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun. Fastami'u lahu wa ansitu la'allakum turhamun. Bó bá wu Ọlọ́run ó lè là wá ó lè fi wá sínú ẹni tí ó là látàrí pé àjẹ tí a sì gbọ́ a sì pariwo gbogbo wa ń sì ń tẹ̀lé bẹ́ẹ̀ Ọlọ́run má ṣe kà wá kúnnú àwọn tí ó là ní àná Ayatul Kursi yóò látúkẹ́ yìí. Ayatul Kursi òun náà ni agbé lánàá. Náà látúkẹ́ àwa dúró ń bẹ̀. Níbẹ̀ la dúró lánàá. Aya tó kàn. Aya tó wá pẹ̀ lẹ́yìn ẹ̀. Ẹ rí i pé Làmàléfì ló bẹ̀rẹ̀. Wọ́n ní Làmàléfì ló bẹ̀rẹ̀. Ó nítumọ̀. Ó ló ní ìtumọ̀. La ikraha fid-din. La ikraha fid-din. Qad tabayyana ar-rushdu minal ghayy. Faman yakfur bit-taghuti wa yu'min billah faqad istamsaka bil-'urwatil wuthqa la infisama laha. والله سميع عليم والله سميع عليم. Kò sí túláàsì níbi ẹ̀sìn. Èyí tó bá wù ọ́ ò ṣe ń bẹ̀. Ọlọ́run ò bínú sí kankan. Qad tabayyana ar-rushdu. قد تبين الرشد من الغي قد تبين الرشد من الغي. Òótọ́ ó ti hàn pọ́nrọ́gádán. Kò sí rọ́ǹbì tẹ́ ń gbọ́ yìí. Pọ́nrọ́gádán rẹ̀. Ó fi hàn ìtí ń jẹ́ irọ́ tẹ̀ ń pa. Faman yakfuru bit-taguti. Faman yakfuru bit-taguti wa yu'min billahi faqad istamsaka bil-'urwatil wuthqa la infisama laha.
faman yakfuru bit-taguti ẹni tó bá kọ̀ tí ó tẹ̀lé èṣù wa yu'minu billahi tó sì wá gba Ọlọ́run ọba gbọ́ faqad istamsaka bil-'urwatil wuthqa okùn tó yí okùn tó yí òun náà ló dì mú okùn tó yí tọ́bí ògbé tíbílẹ̀dì ògbé olódì وقد استمسك بالعروة الوثقى لا انفصام لها okùn ni tó dì mọ́ yẹn kì í ṣokùn tó lè já okùn tó lè já sáti dì mọ́ ń túmọ̀ sí pé Ọlọ́run ló gbàgbọ́ sì dúró tọ́lọ́run má fọkàn sí wípé ìwòsàn àbí ìgbàlà kan ń bẹ lọ́wọ́ ẹnìkan tí èsì lọ́wọ́ Ọlọ́run má dààmú ẹ̀mí ara rẹ̀ má lọ lé olóògùn àbó ní adáhùn ṣe àbáwọn tí ó mọ̀ ní wòsàn irọ́ ní ń bẹ ń díẹ̀ irọ́ ní ń bẹ ń díẹ̀. ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم والله سميع عليم والله سميع عليم Ọlọ́run ọba sami'un olùgbọ́ni alimun ọ̀bọ̀ òní mímọ̀ sí الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها Ọlọ́run waliyul ladhina amanu òun ló ṣe farati gbogbo àwọn tí wọ́n bá gba Ọlọ́run ọba gbọ́ Ọlọ́run náà ló yẹ kí wọ́n fi ara tì. Allahu waliyul ladhina amanu Allahu waliyul ladhina amanu yukhrijuhum minaz-zulumati ilan-nur yukhrijuhum minaz-zulumati ilan-nur yukhrijuhum minaz-zulumati ilan-nur. Ọlọ́run mú wọn kúrò nínú òkùnkùn ń fi wọ́n bọnú ìmọ́lẹ̀. Yóò máa mú àwọn tí wọ́n bá nígbàgbọ́ sí kúrò nínú òkùnkùn yóò máa fi wọ́n sínú ìmọ́lẹ̀. Ntí eléyìí ń sọ ìtumọ̀ eléyìí ni pé ẹni tó bá gba Ọlọ́run ọba gbọ́ ẹni bá gba Ọlọ́run gbọ́ yóò mọ ọ̀tún yàtọ̀ sósì. yóò mọ ọ̀tún yàtọ̀ sósì. ẹnìkan ò ní fi dúdú pe pupa fún. ẹnìkan ò ní fi dúdú pe pupa fún. yóò mọ̀ yí pé eléyìí ló tọ́. yóò mọ̀ pé eléyìí ló tọ́. àwọn tí wọ́n máa tẹ̀yàn. àwọn tó máa tẹ̀yàn. ó yé wọn bí wọ́n ti ṣe. ó yé wọn bí wọ́n ṣe ìdọ́kọ́ ni tó bá jì lórí ẹ̀.
àdáparọ́ nítorí kókèlè wọn lè fi kó fi lè pọ́n lórí wọ́n sọ nǹkan ràbàtà kalẹ̀ nígbà tó ṣe pé gbàgbọ́ tiẹ̀ náà ó lẹ̀ ó gbà wípé n tí ń wí fún ọ yìí bẹ́ẹ̀ ni ìyá tí ó sì ọ́ tí ó rù ọ́ wọ́n ní ìyàwó ni ìyá tí ń bẹ ní inú ilé yìí ń jẹ́ ọ́ sájẹ́ jẹ́yàn ni tó tẹ́ ẹ bá sì ní jẹ́yàn ẹwu ẹnu ẹ̀rẹ̀ jẹ̀ lẹ́nu ẹ̀ ọlọ́run mọ́ sọ wá ló kọ bú àwọn obìnrin gba ókọ tí èsè tiwọn a sọ pé kò ságbàlagbà o a mọ̀ yí pé wọ́n ń bẹ ṣùgbọ́n èmi fi ń yé yín kó tó di wípé àgbàlagbà kan kọjú sí yàn. kó tó di àgbàlagbà kan kọjú sí yàn tí wọ́n kò ó. yóò ní bó ṣe jẹ́ o. yóò ní bó ṣe jẹ́. àbó ṣe nínú bàbá. wọ́n èé jà lásán. wọ́n èé jà lásán o. ọlọ́mọjà sì ṣe. ọlọ́mọjà sì ṣe o. tá a bá ti ṣẹ̀ṣẹ̀ gbé. bá a bá ti ṣẹ̀ṣẹ̀ gbé. tá a jókòó ní déédéé bá a ti ṣe mọ́. ẹnì kò láyè tiẹ̀. níjọ̀hún àná. nǹkan kínkínní. yìí máa ba nǹkan jẹ́. àmọ́ ní ayé sàmánì tá a wà yìí òǹkálukú bápo orí ó ti ṣe kún ní wá. والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. ó rí àwọn tó ṣe pé wọ́n ya gèfèrí sọ́lọ̀ àwọn pòkì àwọn ọmọ ìyá wọn nínú èṣù yukhrijunahum minan nuri ila dhulumati. wọ́n lé wọn kúrò lójú ọ̀nà tó mọ́ pọnrangandan ìwọ́n ń jù wọ́n sínú òkun. ulaika ashabun nari hum fiha khalidun. ó rí àwọn wọ̀nyí tá à ń mú kúrò nínú ìmọ́lẹ̀ tí wọ́n ń bọ́ sínú òkun àwọn wọ̀nyí gan-an lọ́mọ náà wọ́n sì wà ń bẹ̀ gbére ọlọ́run mọ́kà wá kú mọ́ ọlá àjẹkọ̀ ọlọ́run alam tara ila alladhi hajja Ibrahim. alam tara ila alladhi hajja Ibrahim bi ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. Ànábì Muhammad òun ni Ọlọ́run bá wí láàrin yìí. Orí ni ẹnìkan tí ń bá Ànábì Ibrahim ṣe jàyẹ́yà
wọ́n ń jiyàn tí ń bá Nábì Ibrahim jiyàn tí ń bá ṣe tàmí oró mi fàǹfà láàrin wọn ìwà Nábì ó gbọ́ pa wọn ni. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه iṣẹ́ fàǹfà tí ń bẹ láàrin wọn yìí nípa Ọlọ́run ni ta ló ń tọ̀hún àwọn àfọ́n tafsiri wọ́n tú sí Nàmúrúdù àwọn àfọ́n ní tafsiri àwọn mẹ́rin tú sí Nàmúrúdù ni Nàmúrúdù yìí Ọlọ́run fún lọ́lá Ọlọ́run fún Nàmúrúdù lọ́lá púpọ̀ ìwà ń ríra rẹ̀ bí ẹni wípé kò sẹ́ni ó tóun mọ́. Ibrahim wá ń béèrè lọ́wọ́ ẹ̀. أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت. Ibrahim alayhi salatu wassalam ń sọ fún Nàmúrúdù ńjọ́ náà lọ́hùn. wọ́n sọ fún Nàmúrúdù pé Ọlọ́run ọba tèmi. الذي يحيي ويميت. a máa dí wáyù mi tù a sì máa pa. ń túmọ̀ sí wípé Ọlọ́run ọba lọba tí ó máa jíyàn tí jẹ́ kéèyàn ó wà láyé. kéèyàn ó wà láàyè. wáyù mi tù ẹni tí ó bá sì kú náà Ọlọ́run ní pa. Ọlọ́run ní pa ẹ̀mọ́ mọ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu. Qala ana uhyi wa umitu. Qala ana uhyi wa umitu. Nàmúrúdù wá ń sọ fún pé èmi náà ń pa. èmi sì yéèyàn. gẹ́gẹ́ bí tí àwọn tírà tafsir wọ́n ní ntí Nàmúrúdù ṣe ń jọ náà ẹlẹ́ṣẹ̀ kan ó ti ṣẹ̀ tó ṣe pé ẹjọ́ tó yẹ kó dá fún ẹjọ́ ọkú ni ó lóun ó ṣàpèjúwe fún ọ. ó wá mú ẹnìkan tí ò ti ẹ̀ṣẹ̀ rárá. ó pa. ó lóun ń pa. ìwọ tí ó ṣẹ̀ mí tó yẹ kó o kú mo fi ọ́ lẹ̀. Oyè. Qala ana uhyi wa umitu. Qala Ibrahimu fa inna Allaha ya'ti bish-shamsi minal mashriqi fa'ati biha minal maghrib. Annabi Ibrahim alayhi salatu wassalamu èsì tí Nàmúrúdù fún ó gbọ́ ó sì ti ṣe nǹkan tó fẹ́ ṣe àmọ́ èyí tí parí ò ká iná ẹ̀ ní tó tún jù sí. ó ní fa inna Allaha yati bishamsi minal mashriqi. Ọlọ́run ọba tó dá ọ tó dá mi tó dá gbogbo wa. Yati bishamsi minal mashriqi. Imú oòrùn jáde láti ibùyọ rẹ̀
fa'ati biha فأت بها من المغرب bóòrùn yìí bá wá yọ láti bùyọ tó bá yọ láti bùyọ láàárọ̀ yóò sì lọ wọ̀ nírọ̀lẹ́ nírọ̀lẹ́ sí Maghrib ó mì ní pé east west lójoojúmọ́ bóòrùn bá yọ ní gábàsì tó bá di ìrọ̀lẹ́ yóò sì wọ̀ ní yàmà sọ nǹkan míì tí wọ́n náà lè ṣe. fábùhítà lẹ́dínà káfàrú ẹnu àwọn tí wọ́n já gèfèrí nì ìyíùn nàmúrúdù àti ìjọ rẹ̀ ẹnu wọn wọ hòhò wọn rí èsì fún. والله لا يهدي القوم الظالمين فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين ẹnu wọn wọ hòhò wọn rí nǹkan kan sọ. Wallahu la yahdil qawma zalimin dájúdájú ọlọ́run ọba kìí fi aláìmọ̀kan gèfèrí kìí fi mọ̀nà. ọlọ́run èyí dá mọ̀nà gèfèrí alábòsí. ọlọ́run èyí dá mọ̀nà alábòsí. أو كالذي مر على قرية أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير أو كالذي مر على قرية وهي خاوية àbí lápèjúwe ẹni tí ń kọjá láàrin ìlú kan ìlú yìí ògiri rẹ̀ wó àjà rẹ̀ náà tún wó ìlú wa dahoro ń wá ń rò lẹ́mìí rẹ̀. قال أنى يحيي هذه الله بعد موتها lẹ́yìn ìgbà tí tó rò lẹ́nu pé ìlú yìí níjọ́ òun bó ti ṣe kún tó ṣe pé láìfù ń lọ ń bẹ̀ ayé wà ń bẹ̀ wọ́n ń jayé wọ́n ń gbádùn ìlú yìí ṣé ọlọ́run sì tún lè jí. tó tún lè jí ìlú yìí máa lẹ́yìn kúkú fẹ́ẹ́fẹ́ yìí. ìlú tí wọ́n ń wí yìí Jerusalem ni. Jerusalem yìí kì í ṣe Jerusalem náà ni ló wà important bí kì í ṣe Baitul Muqaddas tó wà ń bẹ̀ àti Baitul Muqaddas o àti ìlú o
gbogbo rẹ̀ dahoro kò sí nǹkan kan mọ́ àárín ibi ò ṣeé gbà mọ́ àwọn èèyàn ń lérò wípé béèyàn bá gbabẹ̀ yóò ṣe rí ibú ọlọ́run wá ní kóhun ó ṣèṣì gbabẹ̀ ló wá sọ pé anna yuhyi hadhihi illahu báwo lọ́lọ́run ó ti ṣe wá ba'da mawtiha báwo lọ́lọ́run ó ti ṣe wá jí ìlú tí ó tó dàbí bó ti ṣe rí ńjọ́ kìíní ọlọ́run gbọ́. فأماته الله 100 عام ثم بعثه. gbígbọ́ tọ́lọ́run gbọ́ mo fẹ́ fi kíní kan yé yín pẹ̀lú ọ̀rọ̀ yìí in tó o bá wí jáde lẹ́nu ọlọ́run gbọ́ òun wá ń rò lẹ́mìí wípé kí lọ́lọ́run ó ṣe kí wo tó rò ọlọ́run mọ tó rò ọlọ́run wá fẹ́ fi hàn wípé in tó ń rò ni o mo mọ̀ ń sì fún ọ lápèjúwe rẹ̀ lára rẹ̀ ọlọ́run wá pa á. 100 عام. pípa tọ́lọ́run pa ó wá wà bẹ́ẹ̀ ló kù fún 100 ọdún. ثم بعثه. lẹ́yìn ọdún kan lẹ́yìn 100 ọdún ọlọ́run wá tún jí. لا إله. قال كم لبثت. ọlọ́run ní béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìjọ́ mélòó ló ti rìn ló fi wà bó ti. قال لبثت يوما أو بعض يوم. èsì tó fún ọlọ́run ni wípé ìjọ́ kan àbí ìlàjì ọjọ́ òun ni òun lò ń bẹ̀. قال بل لبثت. قال بل لبثت 100 عام. قال بل لبثت 100 عام. ọlọ́run wá ń fi yé pé sórí bó ti bí wọ́n ti ṣe wíhùn 100 ọdún ló lò in tó fi wá mọ̀ pé 100 ọdún ló lò tó ti fi kú káwa ọlọ́run ó tó jí ọ. فانظر إلى طعامك وشرابك لم يتسنه. wo oúnjẹ rẹ tó ń jẹ omi tó ń mu níjọ́ náà lọ́hùn wo bó ti ṣe rí ó rí wípé ìyàtọ̀ ń bẹ ń bẹ ìyàtọ̀ tí ń sì ń bẹ ń bẹ kì í ṣe pé omi ò jómi mọ́ oúnjẹ òun ń jẹ́ oúnjẹ àmúmi òun ò píọ̀ bí omi tó ṣe é mu mọ́. ọjọ́ ti pẹ́ lórí ẹ̀ oúnjẹ rẹ tó ń jẹ ń gbà náà ó yàtọ̀ sóúnjẹ tí wọ́n ń jẹ nísìnyí oúnjẹ tó ń jẹ ń jọ náà ni àmì èyí tí wọ́n ń jẹ nísìnyí. وانظر إلى حمارك ولنجعلك آية للناس. má dààmú jìnnà tí ń ta wí ò bá yí o kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó gùn wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ bó ti ṣe rí hágahàga gbogbo rẹ̀ ó ti dẹ fún wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ṣé bó o ti ṣe gbé wá nì. ولنجعلك آية للناس. in tó mú wa ṣe eléyìí fún ọ òun ni kó kíwọ náà bá lè fi jẹ́ àpẹẹrẹ fáwọn ẹ̀dá kó o fi ọ sọ̀rọ̀. káwọn èèyàn tó fi wọn náà
وانظر إلى العظام كيف ننشزها. Ọlọ́run ní àwọn eégún máa wò báwo Ọlọ́run bá ti ṣe kó wọn jọ tá fi òǹkálukú sí àyè wọn. ثم نكسوها لحما. máa tún wò báwo Ọlọ́run ó ti ṣe da ẹran bo eégún tá a tó ni. فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. Ntí Ọlọ́run ń ṣe yìí ó fi hàn wípé ìwọ náà máa wo ohun tí ń dá lára. ìwọ náà máa wà rádà ní Ọlọ́run. Ojú rẹ̀ lọ́lọ́run fi kó fùlùfúlù eegun tọ́lọ́run ti sọ di lúbúlúbú. Ojú rẹ̀ lọ́lọ́run fi kó gbé òǹkálukú ló fi gbé sáyé rẹ̀. Ojú rẹ̀ lọ́lọ́run tó fi dẹran bò. Ojú rẹ̀ lọ́lọ́run ti tún jí ràkúnmí yìí. Fálàmá tabayyana lahu nígbà tóun náà wá rí gbogbo eléyìí ó ní qala a'lamu anna Allaha ala kulli shay'in qadir. Nísìn mo wá gbà pé Ọlọ́run ló máa anna Allaha ala kulli shay'in qadir pé Ọlọ́run ọba òun ó lágbára lérí gbogbo nǹkan ní ṣíṣe. Áyà yìí ń fi hàn wá wípé Ọlọ́run ọba tó bá wù ní dá lára. tó bá wù Ọlọ́run àrà tó wù ní dá Jésù tẹ́lẹ̀ máa dára gbogbo òkú. Tí Ọlọ́run bá sì ṣe kò ṣeé wádìí. Ẹ wo orú àrà tọ́lọ́run dá ń bẹ̀. owó àrà tó dá yọ. Báwa tá à ń bẹ láyé nísìnyí bá a bá rírú ẹ̀. Ẹni tó bá tiẹ̀ rírú ẹ̀ yóò kára rẹ̀ kún pé òun jẹ́ nǹkan. Bẹ́ẹ̀ni. Nítorí pé ayé ti bàjẹ́. Bẹ́ẹ̀ni yóò lọ fíìsì bàbá. Yóò lọ fíìsì gbogbo oúnjẹ dé yóò bùkèlè yóò yan kódà ó fẹ́ lè sọ pé òun lọ lọ́hùn kò sì tuntun ọkùnrin jàbárù tó pera rẹ̀ ní Ọlọ́hun. Bẹ́ẹ̀ni ó padà ṣàgbẹ̀kú. Ojú rẹ̀ rí. Kó tó jáde ó ráre kú. Àfọ́fà náà ní máa mú wàhálà wá. Èyí tí ọkùnrin yìí ṣe Ọlọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni. Ẹ má lérò wípé bí mo ti ṣe wà yìí o ipá mi ò ká nǹkan kan. Kò sí nípa Ọlọ́run ò ká kò sì sí tọ́lọ́run ò lè ṣe. Sadaqallahu al-azim. Mo ti ti yín lónìí. Ẹ̀ka yóò bá ti bọ̀ Muhammadu agbẹ́rẹ́ Ọlọ́run ọba tó tó ní ká àbó sọ láyọ̀ lónìí agbẹ́rẹ́ Ọlọ́run ọba náà àlékún àlàáfíà àlékún ọmọra ọlọ́ba ṣíkún bàbá wa àní ìjọba Ọlọ́run ọlọ́run yóò dàrú ojoojúmọ́ ìmọ̀lẹ̀ náà lékún ní bàyánà ti bíyánà lékún Ọlọ́run wọlé àfa àgbà májè wà padà sí ibú bismillah inna àtẹ̀yìnà.
jama ẹ̀rọ kùnrin jáde sàrà owó àdúrà bá àlẹ́yà wà ti dé ẹ̀ 2,000 naira ọlọ́run wọlé ànábì mo ní kẹ́ mọ̀ wọ́n ti wọlé ẹ̀kẹ́ mi ṣe àbá àlẹ́yà wà 2,000 naira ọlọ́run bá gbàdúrà yín ọlọ́run bá sàrà yín o ọlọ́lá ọlọ́lá wọ́tà ẹ̀lẹ́rìlá àbá àgbàrá yín kò bí 500 naira àbá àgbàlagbàjì àbá kébì yàwó 500 naira ọlọ́run yàrá yín pẹ́ ẹ̀yin jẹ́mọ́ ẹ̀yin ní ẹ̀sìn sàárà ọlọ́run bá gbàdúrà wa ọlọ́run síjú ọlọ́run wa.